Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ mo dúpẹ́. Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ mo wá ṣọpẹ́. Orí burúkú kì í ṣe tèmi o mo dúpẹ́. Ìbànújẹ́ kò sí lára mi o mo wá ṣọpẹ́. Orí burúkú kì í ṣe tèmi o ẹ̀bẹ̀ mo bẹ̀. Àyànmọ́ mi kò sẹ́dá tó lè padà ẹlẹ́dá mi yé mo bẹ̀bẹ̀ o. Àyànmọ́ mi ládọ́wọ́ Olúwa ni ẹ̀dá ayé kọ́kọ́ lè ṣí mi nípò padà ẹlẹ́dá mi yé mo bẹ̀bẹ̀ yé ẹlẹ́dá mi gbé mi lékè ayé. Commissioner for Women Affairs, Money now, 2023.